ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa káàbọ̀ sí àkókò orí ọ̀fẹ́ fún ti òní. Orúkọ mi ni Ọlálékan Matthew Ọ̀jẹ́bayọ̀ ti ìjọ Divine Presence Baptist Church, Àbọ̀mọ, Ìbàdàn, Nàìjíríà. Ẹ jẹ́ kí a gba àdúrà. Ọlọ́run a gbé orúkọ yín ga fún àǹfààní ńlá mìíràn tẹ́ fún wa láti wà níwájú yín ní àwòrán yìí. A gbé orúkọ yín ga torí pé ẹ̀yin ni Ọlọ́run lórí ayé wa. Ẹ̀yin lẹ ń jọba, ẹ̀yin lẹ sì mọ jọba, síbẹ̀ Ọlọ́run gba ọpẹ́ wa. A fẹ́ wo ọ̀rọ̀ yín láwòrán yìí, ẹni kí ọ̀rọ̀ yín kó sí fún wa. Lópin gbogbo kórúkọ yín kó di àgbéga. Jésù Olúwa wa. Mo fẹ́ kà fún wa nínú ìwé orin Dáfídì orin 40 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 11. Ìwé orin Dáfídì orin 40 ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 11. Ọ̀rọ̀ Ọlọ́run kà bá wí pé nígbà náà ni mo wí pé kíyèsí èmi dé, nínú àpòwé ìnì la gbé kọ̀wé mi pé inú mi dùn láti ṣe ìfẹ́ rẹ̀. Ọlọ́run mi, ní tòótọ́ òfin rẹ̀ ń bẹ ní àyà mi. Èmi ti wàásù òdodo rẹ̀ nínú àwùjọ ńlá. Kíyèsí èmi kò pa ètè mi mọ́, Olúwa ìwọ mọ̀. Èmi kò fi òdodo rẹ̀ sin lé àyà mi. Èmi ó sọ̀rọ̀ òtítọ́ àti ìgbàlà rẹ. Èmi kò sì pa ìṣeunfẹ́ rẹ àti òtítọ́ rẹ mọ́ kúrò lọ́dọ̀ ìjọ ńlá ni. Ìwọ má ṣe fa àánú rẹ tí ó rọnú sẹ́yìn kúrò lọ́dọ̀ mi, Olúwa. Kí ìṣeunfẹ́ rẹ àti òtítọ́ rẹ kí ó pa mí mọ́ nígbà gbogbo. Praise the Lord. Ẹsẹ̀ wúrà wa fún ti ẹ̀kọ́ tòní òun ló wà ní ẹsẹ̀ 8 ìwé orin Dáfídì orí 40 tí a ti kà fún wa. Inú mi dùn láti ṣe ìfẹ́ rẹ, Ọlọ́run mi, nítòótọ́ òfin rẹ ń bẹ ní àyà mi. Praise the Lord. Àkòrí ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò ní àkókò yìí òun ló sọ wípé dunnú ní ṣíṣe ìfẹ́ rẹ̀. Dunnú ní ṣíṣe ìfẹ́ rẹ̀. Láwùrọ̀ yìí kó tó di wípé èèyàn yóò ní ìdùnnú tàbí èèyàn ò ní ayọ̀ láti ṣe ìfẹ́ Ọlọ́run, ó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe àwárí àwọn nǹkan wọ̀nyí. Nǹkan wọ̀nyí ló sì kọ́kọ́ ṣe pàtàkì láti kọ́kọ́ ṣe àwárí rẹ̀. Èyí ni yóò ran ìgbé ayé ènìyàn tàbí ìgbé ayé ẹ̀dá kí ẹ̀dá tó bá pinnu láti ṣe ìfẹ́ Ọlọ́run, òun ni yóò jẹ́ kó rọ̀ Ọlọ́run láti lè ṣe ìfẹ́ Ọlọ́run. Ohun àkọ́kọ́ tí irú ẹni bẹ́ẹ̀ ní láti kọ́kọ́ ṣe àwárí òun ló wà ní ẹsẹ̀ 7 yẹn tí mo pè ní ṣíṣe àwárí ayé ẹni. Ṣíṣe àwárí ayé ẹni ló wà ní ẹsẹ̀ 7 yẹn. Ó ní nígbà náà. Tá a bá wo gbólóhùn tí a pè ní ìgbà náà, ó fẹ́ rí pé ìgbà tí ń lọ, àkókò tí ń lọ, ṣùgbọ́n òǹkọ̀wé orin Dáfídì yìí ó dé ìkóríta kan tó ṣe àwárí ohun tó ṣe pàtàkì nínú ayé rẹ̀. Ohun tó ṣe pàtàkì nínú ìgbé ayé rẹ̀ gẹ́gẹ́ bí àyànfẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí a ti yàn láti máa tẹ̀lé Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí a ti yàn láti ṣe ìfẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí a ti yàn láti ṣe àsálẹ̀tì tí ètò Ọlọ́run fún ayé rẹ̀ tá a ti pinnu fún láti ṣe àti èrèdí tí a fi bí gangan láti mú wá sí ìmúṣẹ. Ewu ẹsẹ̀ 7 ó ní nígbà náà ni mo wí pé kíyèsí èmi dé, nínú àpótí ìwé nì. Ó fẹ́ rí pé àpótí kan wà, àpótí tí àwọn èèyàn mọ̀, àpótí tí wọ́n kọ nǹkan nípa ayé ẹ̀dá ènìyàn sí, tàbí àwọn àsọtẹ́lẹ̀ tá a ti sọ nípa ìgbé ayé kan tàbí ọmọ kan tá a mọ bí ní àkókò kan. Ní àkókò yìí ó ní òǹkọ̀wé Sámúẹ́lì orin Dáfídì, ó ní òun dé inú àpòwé. Èyí ni bí àpòwé àwọn àsọtẹ́lẹ̀ àti ète àti ìdí tí a fi dá láti wá ṣe ìjọba ní àkókò ìgbà náà. Ó ní nígbà náà ni èmi dé bí àpò ìwé nì tí a gbé kọ̀wé mi pé ìbéèrè mi ni wípé ǹjẹ́ ìwọ náà ti ṣe àwárí ètò Ọlọ́run fún ayé rẹ àti ìdí tí Ọlọ́run fi rán wá sí ayé, pàápàá jùlọ nírú àkókò bíi eléyìí. Ọlọ́run kàn fẹ́ kó máa gbégbé ayé sá. Ọlọ́run ò fẹ́ kó máa gbégbé ayé bí ẹni tí kò ní ète
Ọlọ́run ò fẹ́ kó máa gbé ìgbé ayé rẹ gẹ́gẹ́ bí o ti fẹ́, ṣùgbọ́n ó ní ètò kan tí Ọlọ́run ti kọ sílẹ̀ nípa rẹ tàbí tá a ti ṣàkọsílẹ̀ rẹ̀ nípa rẹ tí o sì gbọdọ̀ rìn níbẹ̀. Onísáàmù ní pé ní àkókò ìgbà náà ọ̀rọ̀ Ọlọ́run wà ń jáde sí wọn náà ní pé àkókò ní fún wọn náà tó o nílò láti ṣàwárí ètò Ọlọ́run fún ayé rẹ kí o má bàa gbé ìgbé ayé asán. Pàápàá jùlọ nígbà tí èèyàn bá ní òye wípé nígbà tí èèyàn bá fi ayé òun ò sì sílẹ̀ èèyàn yóò jábọ̀ àwọn iṣẹ́ ìríjú rẹ̀ fún Ọlọ́run. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ ká kíyèsí ní àwòrán yìí ni wípé káàsì kíyèsí láwùrọ̀ yìí náà ni wípé ẹ̀dá ènìyàn ní abẹ́ ọ̀run ó gbọ́dọ̀ ṣe àwárí ohun tí a kọ nípa rẹ̀ kí fílà ṣe sọ nípa rẹ̀ ètò Ọlọ́run àti ètò tí Ọlọ́run ní fún ayé ẹni. Yorùbá ló sọ nínú ọ̀rọ̀ wọn ni pé ohun tó ń dunni ní máa ń pọ̀ lọ́rọ̀ ẹni, olówó kú aṣọ rẹ̀ kù kan. Èyí ni wípé ohun gbogbo tí èèyàn bá ní ló yẹ kí èèyàn ó fi wá ohun tó jẹ́ wípé èèyàn mọ̀ wípé èèyàn nílò fún ayé rẹ̀. Lọ́nà kejì, báwo la ṣe lè dunnú ní ṣíṣe ìfẹ́ Ọlọ́run? Báwo ni a ṣe lè dunnú nípa ṣíṣe ìfẹ́ Ọlọ́run? Tá a bá wo Bíbélì tá a kà yìí, a rí àwọn kókó 4 gbòógì fún ẹ̀dákẹ́dà tó bá palẹ̀ ọkàn rẹ̀ mọ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run nígbà tó rọ̀ ọ́ lọ́rùn àtìgbà tí ò rọ̀ ọ́ lọ́rùn. Ohun àkọ́kọ́ tí irú ẹni bẹ́ẹ̀ ní láti kọ́kọ́ ṣe àwárí òun ni mo pè ní níní ìmọ̀ nípa Ọlọ́run. Níní ìmọ̀ nípa Ọlọ́run. Nígbà tí èèyàn bá ní ìmọ̀ nípa Ọlọ́run yóò rọ̀ ọ́ lọ́rùn láti ṣe ìfẹ́ Ọlọ́run, bóyá àkókò tó wà yẹn ó tiẹ̀ rọ̀ ọ́ lọ́rùn tàbí kò rọ̀ ọ́ lọ́rùn, torí pé ìmọ̀ tó ní nípa Ọlọ́run yẹn kò ní fún ọkàn rẹ̀ nísinmi. Ìmọ̀ tó ní nípa Ọlọ́run yẹn kò ní fún ọkàn rẹ̀ nísinmi. Tí a bá wo ẹsẹ̀ ìkẹjọ yẹn, ó kà báyìí pé inú mi dùn láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run mi, nítòótọ́ òfin rẹ ń bẹ lí àyà mi. Nígbà tí òfin tí ọ̀rọ̀ Ọlọ́run bá ń bẹ nínú àyà ènìyàn kò ní fún ọkàn rẹ̀ ní ìsinmi láti lè má jẹ́ kó ṣe ìfẹ́ Ọlọ́run. Nígbà gbogbo tó bá fẹ́ láti tasẹ̀ àgẹ̀rẹ̀ kúrò ní láti má ṣe ìfẹ́ Ọlọ́run, ọmọ tó ti ní nípa Ọlọ́run kò ní fún ní àǹfààní láti lè má jẹ́ kí ọmọ lè ṣe ìfẹ́ Ọlọ́run. Lẹ́lẹ́kejì, ṣíṣe àmúlò ìmọ̀ tí a ti ní nípa Ọlọ́run. Nígbà tí èèyàn bá ti ní ìmọ̀ nípa Ọlọ́run, òǹgbẹ tí ó mọ bẹ́ ní gbogbo ìgbà àti àkókò ní wípé bí ó ṣe àmúlò ìmọ̀ tó ti ní nípa Ọlọ́run. Ẹ jẹ́ ká wo àwọn tó ní kọ́ iṣẹ́ ọwọ́ tàbí àwọn tó ti lọ fún ẹ̀kọ́ ìwé kan tàbí òmíràn. Òǹgbẹ rẹ̀ ní pé bí ó ti di onímọ̀ tí ó lè mú ìmọ̀ tó ti níyẹn tí ó mú lè wá sí inú ìṣe. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí nípa ti ẹ̀mí àti nípa ti jíjẹ́ ọmọ Ọlọ́run. Ìmọ̀ tí èèyàn ti ní nípa Ọlọ́run èèyàn gbọ́dọ̀ mú wá sí ìmúṣẹ. Nígbà tí èèyàn bá ń gbìyànjú láti mú wá sí ìmúṣẹ, èyí ni pé èèyàn ń dunnú láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ẹ má gbàgbé, nígbà tí èèyàn bá sọ wípé òun dunnú láti ṣe ìfẹ́ Ọlọ́run, lọ́pọ̀lọpọ̀ gba àwọn àkókò kan wà tó jẹ́ wípé yóò ṣèyàn wípé kéèyàn má lè ṣe ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n nítorí wípé ìmọ̀ téèyàn ti ní kò ní fún ọkàn èèyàn nísinmi láti lè má jẹ́ kéèyàn ṣe ìfẹ́ Ọlọ́run. Ní ẹ̀kẹta, gbígbé ìgbé ayé rẹ gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìmọ̀ rẹ̀. Ìdí pé nígbà tí èèyàn ní ìmọ̀ Ọlọ́run tán, èèyàn gbọ́dọ̀ gbé ìgbé ayé ènìyàn gẹ́gẹ́ bí ẹni tó ti nímọ̀ nípa Ọlọ́run. Nígbòkígbò tí èèyàn bá bára rẹ̀, bóyá ó rọrùn tàbí kò rọrùn, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ pinnu láti gbé gẹ́gẹ́ bí ìmọ̀ Ọlọ́run tó ti ní àti ẹ̀mí mímọ́ Ọlọ́run tó ti gbà láàyè nínú ayé rẹ̀. Ọlọ́run yóò ràn wá ní ọwọ́. Ẹlẹ́ẹ̀kẹrin, ṣíṣe ìfẹ́ Ọlọ́run láti wàásù ọ̀rọ̀ náà. Nígbà tí ènìyàn bá ti ní ìmọ̀ Ọlọ́run tán, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ mú ìmọ̀ tó ti níyẹn nípa Ọlọ́run láti kéde rẹ̀ fún àwọn ẹlòmíràn. Èyí ni wípé nígbà téèyàn bá rí arákùnrin arábìnrin ní àyíká àti àyídà rẹ̀ tó ń lọ sí ọ̀nà ègbé, nítorí ìmọ̀ Ọlọ́run tó ti níyẹn kò ní fún ọkàn rẹ̀ nísinmi àfi tí ó bá pe irú ẹni bẹ́ẹ̀, arákùnrin bẹ́ẹ̀, arábìnrin bẹ́ẹ̀ sí àkíyèsí láti padà wá sí ọ̀nà Ọlọ́run. Èyí ni yóò jẹ́ kí inú rẹ̀ mọ̀ lórí pé inú mi dùn torí pé arákùnrin yìí ó ń lọ sí ọ̀nà ègbé, ṣùgbọ́n Ọlọ́run lò mí láti wàásù ọ̀rọ̀ náà fún, ó sì padà wá sí ọ̀dọ̀ rẹ̀. Ohun tí onísáàmù yìí sọ ni wípé nígbà tí mo ṣàwárí ète àti ètò Ọlọ́run fún ayé mi tán, mo gbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmọ̀ tí mo ti ní nípa rẹ̀, mo sì wàásù rẹ̀ fún àwọn ẹlòmíràn. Ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀kọ́ wa láwùrọ̀ yìí ni wípé àdúrà ènìyàn Ọlọ́run lẹ́yìn tí ó ti ṣe ìfẹ́ Ọlọ́run tán. Náà ènìyàn Ọlọ́run yìí tí a bá wo Bíbélì wa láti ẹsẹ̀ 11 yẹn títí di ẹsẹ̀ 12, ó kérora fún àdúrà nígbà pé ó ní wọ́n má ṣe fi àánú rẹ tó rọrùn sẹ́yìn kúrò lọ́dọ̀ mi Olúwa, kí ìṣeunfẹ́ rẹ àti òtítọ́ rẹ kí ó máa pa mí mọ́ nígbà gbogbo. Náà ẹja wo ẹsẹ̀ 9 yẹn padà. Ó ní èmi ti wàásù òdodo nínú àwùjọ ńlá
kíyèsí èmi kò pa ètè mi mọ́, Olúwa ìwọ mọ̀, èmi kò fi òdodo rẹ sin lí àyà mi. Náà àdúrà ènìyàn Ọlọ́run ni nígbà tó ti wàásù ọ̀rọ̀ náà, tó ti wàásù fún àwọn ènìyàn náà, ó nímọ̀ wípé ọ̀rọ̀ tóun ti sọ yìí òun nílò láti fi àdúrà tì í lẹ́yìn láti lè jẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run tóun ti fúrúgbìn sínú àwọn ayé wọn kó lè léso, pàápàá jùlọ àti ìjẹ̀mí tó lè mọ ṣẹlẹ̀ nígbà tó ti wàásù. Má gbàgbé ará mi, nígbà téèyàn bá wàásù èèyàn lọ já ọkàn kan gbà nínú ìjọba ọ̀run àpáàdì. Nígbà tó sì ti já ọkàn kan gbà nínú ọ̀run àpáàdì yẹn wá sọ́dọ̀ Ọlọ́run, ayé kan tó jáwé ènìyàn bẹ́ẹ̀, ìjọba òkùnkùn ní ìsinmi lórí ayé ẹni bẹ́ẹ̀. Nírú ẹni bẹ́ẹ̀ onísáàmù yìí ní ìmọ̀ wípé nígbà tó ti wàásù ọ̀rọ̀ yìí tán, òun nílò láti padà síwájú Olúwa láti gbé ohùn àdúrà sókè fún ìmúdúró ara rẹ̀ àti ìmúdúró ẹni tó ti wàásù ọ̀rọ̀ náà fún. Ìyẹn ló ń sọ ní ẹsẹ̀ ìkọkànlá pé ìwọ má ṣe fa àánú rẹ tó rọ́nú sẹ́yìn kúrò lọ́dọ̀ mi Olúwa, kí ìṣeunfẹ́ rẹ àti òtítọ́ rẹ kí ó máa pa mí mọ́ ní ìgbà gbogbo. Ẹsẹ̀ kejìlá ó ní nítorí pé àìníye ibi ló yí mi ká. Nígbà tó ti ṣe ìfẹ́ Ọlọ́run tó ti wàásù ọ̀rọ̀ tán, ní sáàmù yìí ó ní ìmọ̀lára wípé ọ̀pọ̀lọpọ̀ ibi ló wà yí káàkiri. Ó wá bẹ̀rẹ̀ sí gbé ohùn àdúrà sókè sí Ọlọ́run wípé Olúwa ìwọ mọ̀ wípé àìníye ibi ló yí mi káàkiri, ẹsẹ̀ mi di mímọ́, bẹ́ẹ̀ ni èmi kò lè gbé ojú wo òkè, wọ́n ju irun orí mi lọ. Nítorí náà àyà mi ń pa mí. Náà onísáàmù yìí rí pé nígbà tó ti wàásù ọ̀rọ̀ tán, ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bà, ó wá gbé agbára lé Ọlọ́run. Nígbà tí wọn náà bá ti ṣe ìfẹ́ Ọlọ́run tán, nígbà tọ́rọ̀ Ọlọ́run bóyá lẹ́nu iṣẹ́ o dúró gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ó wá wo ìdojúkọ tó máa dojúkọ. Nígbà tó ti ṣe ìfẹ́ Ọlọ́run tán, má jẹ́ kí àyà rẹ já, dùnnú láti ṣe ìfẹ́ rẹ̀, Ọlọ́run yóò jà fún ọ. Náà bí wọn náà bí o bá sì fẹ́ kí Ọlọ́run jà fún ọ, ìwọ náà gbọ́dọ̀ jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ. Kì í ṣe nǹkan tí èèyàn lè ṣe nínú ẹran ara, kò rọrùn kí èèyàn gbé nínú ẹran láti ṣèfẹ́ Ọlọ́run nínú ẹran ara. Nígbà tí o sì fẹ́ gba ẹ̀mí ọtọ́ bá fẹ́ gbé tó bá nílò láti dùnnú láti ṣèfẹ́ Ọlọ́run, ohun kan tó nílò láti ṣe ní wípé o nílò láti gba Jésù, láti gba ẹ̀mí Ọlọ́run láàyè láti darí rẹ ní gbogbo àkókò àti ọjọ́ ayé rẹ gbogbo. Gbọ́ mi ní fún ìgbà àkọ́kọ́ ní àkókò yìí, o fẹ́ fi ayé rẹ fún Jésù ní Olúwa àti olùgbàlà rẹ, tẹrí rẹ ba, jẹ́wọ́ Jésù Kristi lónìí, yóò sì dára fún ọ. Mọ wípé àìtẹ́ni pé Jésù Olúwa, mo gbọ́ sínú ayé mi láti òní lọ, wá mọ̀ sí alákòóso ayé mi, mọ̀ tọ́ mi láti òní lọ, mọ̀ jẹ́ Olúwa mi, mọ̀ sì fi ayé mi sílẹ̀ nígbà kankan, jẹ́ kí n bọ́ jọba ní ìkẹyìn. Jésù Olúwa wa. Gbàdúrà yìí sọ fún Ọlọ́run, Olúwa jẹ́ kó rọ̀ mí lọ́rùn láti ṣe ìfẹ́ rẹ nígbà tí inú níbí ni yí mi ká, ní ìhà gbogbo tí mo bá ra mi. Olúwa ràn mí lọ́wọ́, jẹ́ kí n lè máa ṣe ìfẹ́ rẹ nígbà gbogbo, jẹ́ kí n ní ayọ̀ láti máa ṣe ìfẹ́ rẹ ní gbogbo ọjọ́ ayé mi. Jésù Olúwa wa. Gbàdúrà ẹlẹ́ẹ̀kẹta, Olúwa nígbà tí n bá ń ṣe ìfẹ́ rẹ ní gbogbo ìgbà, Olúwa máa jẹ́ kí n máa rí àtìlẹ́yìn rẹ gbà. Olúwa ràn mí lọ́wọ́. Jésù Olúwa wa. Ìwọ arákùnrin àti arábìnrin tó ti iṣẹ́ ìránṣẹ́ dé wájú wa fún ìgbà àkọ́kọ́, bọ́tìnì yẹn gbé ọwọ́ rẹ lé àti bọ́tìnì ìránnilétí, èyí yóò fún ọ láǹfààní láti máa darapọ̀ mọ́ ìkànnì nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá jáde láti ìkànnì Seed of Life Television. Àlàáfíà Ọlọ́run kó sì máa bí fún wa. Jésù Olúwa wa.